lórúkọ Jésù ẹ yà mí lẹ́nu Ọlọ́run á fọ rere ya gbogbo ní ṣíṣe o ìṣìrìn gbogbo tẹ bá ń dáwọ́lé báyà ṣe yọrí ni mo gbà aládùúrà ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé aláàánú awọ ayé rí aláàánú awọ ayé kọ ẹ ṣé mo dúpẹ́ o mo bí mo ṣe fẹ́ bẹ́ẹ̀ gbogbo tó bá dáwọ́lé báyà ṣeyọrí ni torí mo mọ̀ pọ́n máa láṣeyọrí ni ó ti bọ́ máa ṣàṣeyọrí ó ràn mí lọ́wọ́ tó tó báyìí Ọlọ́run á bá mi ràn lọ́wọ́ o torí èmi kàn wá pẹ̀lú ìrònú ara mi mo sọ tẹnu mi jáde mi a ò jọ sọ pé a fẹ́ tọrọ wá mi kankan ṣùgbọ́n Ọlọ́run ti mú ìtú ẹ lórúkọ Jésù wà ní ṣíṣe kí ni mo ṣe lé ìsìnkú mi dédé ẹ̀rọ nígbà tí mo bá tún máa wo prógrámù tí gbogbo àgbáyé bá tún máa wo prógrámù wá máa fi ti ẹ̀ ṣe nọ́mbà wá. àwọn bọ̀ wá ṣe nísìn jáìfà ló máa jáì mọ́ mi on your side. Everywhere that you go, the Lord will go with you. The Lord will fight your battle and will hold your peace. And finish your town. And you talk about this side, not all the time. I will not decide. Yes, you go for anything about the round and that just part of simple. And for me, I'm not buying anybody shop. But what about the social media? Something like that. And come up. Shall we bear this? That is me. In continuing jail, don't know if you want to know what to see. Moshe asked Emma. Nobody was Emma. Should it? Then Emma, keep it to my face. Should see.